national anthem of the newly formed nation. Ẹ káàbọ̀ sórí ètò. Alájì báwo? Jésù. Good evening, sir. I've seen you. Ẹ káàbọ̀ sórí ètò.
ẹ káalẹ́ ẹ̀yin tèmi, ẹ káàbọ̀ sórí ètò wa, ètò yín, ètò tí gbogbo wa ní òmìnira ọmọ Oòduà. Ẹ káàbọ̀ sórí ètò. Àkọlé talẹ́ yìí ni ta ni ẹni tó jó ilé olóyè ọ̀gbẹ́ni Sunday Ìgbòho. Ta lẹni tó jó rẹ̀? Ṣé sábàbí ni àbẹ́yàn kan ló jó? Báwo ló ṣẹlẹ̀? Nítorí pé bíbélì tèmi sọ pé ó jẹ́ kí n mọ̀ wípé nínú gbogbo nǹkan tá a bá ń ṣe ní inú ilé ayé yìí, ká máa ṣe pẹ̀lú ọkàn mímọ́ àti àyà funfun. Ká má ṣe kígbà kan bọ̀ kan nínú. My Bible tells me, make me to understand that thou shalt not bear false witness against your neighbor, and thou shalt not lie. Ẹ jẹ́ ká wá mú òtítọ́ ọ̀rọ̀ náà, ká wá mú ní òkúnkúndùn, ká sọ di iṣẹ́ tèmi àti yín tá a máa ṣe. Ẹ jọ̀ọ́, ṣé àwọn Fúlàní ni wọ́n jó ilé Sunday Ìgbòho ni, àbí àwa ara wa, àwa inúnibíni kò mọ ti àwáhù, àbí sábàbí iná? Torí pé oríṣiríṣi nǹkan ni ó lè ṣẹlẹ̀ tó lè fa jàǹbá iná. Pàápàá jùlọ a mọ̀ wípé àwọn amúnálọ wa tó ń ṣe bọ́n ṣe fẹ́, tó ń ṣe bí jẹ̀díjẹ̀dí, wọ́n lè mú half current wá kọ́ déédéé tán kó ṣe gbòòlà, kó mú gbogbo ilé, gbogbo nǹkan téèyàn fi ń dá nínú ilé bíi amóhùnmáwòrán, ẹ̀rọ ìlọta, ẹ̀rọ amúlétutù, gbogbo ẹ̀ ni wọ́n ti fi iná wọn ni wọ́n ti fi ṣe kíni, ni wọ́n ti fi bàjẹ́. Ṣùgbọ́n ẹ̀dá ń retí ẹlẹ́yà ni, níbo ni wọ́n fi tọlọ́run sí? Ẹ káalẹ́ dádì mi, ọmọọba Tèmítáyọ̀ Àgẹ̀dó. Ẹ káàbọ̀ sórí ètò. Ọmọolúwẹ̀hún kì í ti gbé ọmọ lọ́ta odò àwẹ̀dẹ̀wọ́ mi, Àjíbádé Fúnkẹ́. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ jẹ́ ká là á, torí pé wọ́n sọ pé làáhàn mi ni bàtà ké ló dùn fẹ̀. A gbọ́dọ̀ kí gbá kan bọ̀ kan nínú, torí pé nínú gbogbo nǹkan tá a bá ń ṣe, ká máa fi ẹ̀rí Ọlọ́run ọba ká máa fi síwájú. Ẹ jọ̀ọ́, ṣé lọ́kàn tiyín, lọ́kàn tèmi, tí ó bá fẹ́ jẹ́ pé Fúlàní ni ó fẹ́ jó ilé, ó dàbẹ́ ní pé wọ́n ní dárí apá kan fi apá kan sílẹ̀. Gbogbo nǹkan tá a fẹ́ sọ lálẹ́ yìí, èyí tó bá lù mọ́ ẹ̀ṣẹ̀ ń bẹ, Ọlọ́run ọba ò á bẹ̀ nínú ọlá ńlá ẹ̀ kó wá dáríjì wá. Lọ́rọ̀ lérò níṣe, ẹ̀ṣẹ̀ bàbá ẹ̀ṣẹ̀ kọ̀kọ̀, ẹ wá dáríjì wá. Ẹ má fi ọ̀rọ̀ lọ́rọ̀, ẹ má fi gbá wa lẹ́nu, nítorí pé tá a bá ń sunkún a máa ríran, bẹ́ẹ̀ ni tá a bá ń sunkún a máa ríran. Èmi ò lè sọ pé pàtó wípé ẹnìkan ló kọ́ná sínú ilé, ṣùgbọ́n kó máa rókì láyà èmi àti ẹ̀yin tá a bá ní ọwọ́ nínú iná nínú ilé tó jó yìí. A dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba wípé ní abẹ́ bó ti wùn kó rí, ẹ̀mí kankan ò sọnù. Ìyìn ògo ọlá fún ọba àtẹrẹrẹ kárí ayé. Ẹ jọ̀ọ́, ẹ bá mi pín ìròyìn yìí, ẹ bá mi pín fágbà, fọkùnrin, fóbìnrin, fónílé àti lálejò. My Bible make me to understand that I shall not bear false witness, and I must not, under no circumstances should I lie against my fellow brother, my fellow brethren. Ta ló kọ́lé sílé, ta ló kọ́ná sí ilé Sunday Ìgbòho? Ṣé sábàbí ni? Ṣé wọ́n ń dáná náà gbàgbé kan sórí iná tí ó jó? Àbí wọ́n tan nǹkan kan sílẹ̀ ni ó gba iná? Tàbí àwọn oníná ni wọ́n ṣe kíni, ni wọ́n náà déédéé mú full current wá, wọ́n ṣe máa ń ṣe bí jẹ̀díjẹ̀dí náà tán ló ṣe gbòòlà, nìkankan ló ràn nǹkankan, nìkankan ló ràn nǹkankan. Nítorí bá ní ká rò ó ní ẹjọ́, ọmọ onílẹ̀ ló máa jàre, àlejò ló máa jẹ̀bi nítòótọ́. Ṣùgbọ́n nǹkan tí kò dá ni pé ká máa hùwà burúkú. Níjọ́ tí o bá hùwà rere, kò ní sẹ́ni tó máa rí. Tó bá ti mọ̀ ẹ́ mọ ìwà burúkú, àbí tó bá jẹ́ pé a kò lè gba ẹ̀rí ènìyàn jẹ́
lórí afọ́nrán tèmi Olúwatóyìn Ọbátọ́lá Darlington aka Ọlọ́mọ Plenty tí gbogbo ayé mọ̀ ní sọ̀rọ̀sọ̀rọ̀. I'm not a blogger, but if you call me a blogger at the same time you are not ẹgbẹ̀gbẹ́ ẹ̀ kọjá. But I'm not a blogger, but a concerned citizen. Ẹni tí ẹ̀rí ọkàn tó ń jẹ́ ẹni tí ó dẹ̀ nífẹ̀ẹ́ ọmọ ìlú ẹ̀ tọkàntara àti tẹ̀mí. Kí Ọlọ́run ọba Elédùmarè tó ní ìfẹ́ gbogbo wa lọ́kàn kí ìfẹ́ wa ṣe ṣá ní àyà. Ẹ jọ̀ọ́, báwo ni iná yìí ṣe gbà gan? Wọ́n dé o, wọ́n dé o, wọ́n dé o, wọ́n dé o, wọ́n dé o. Mi ò tí ì bẹ̀rẹ̀ prógráàmù, ẹ má tí ì bẹ̀rẹ̀ sí pé wọlé o. Afọlọ́runṣọ́ ni Táwàkálítù Àmọ̀kẹ́ ẹ ṣe tó ní ẹnìyẹn tí mo fi save ta ló kọ́ná sílé? Báwo ni iná ṣe ṣẹlẹ̀? Tó bá pé àwọn Fúlàní ni wọ́n wá jà yẹn, mo mọ̀ wípé wọn kàn ní jẹ́ pé ilé tí ẹnìkan ni wọ́n máa lọ kọ́ná sí, gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé àwọn olubi yìí gbogbo wọn Fúlàní náà kọ́ ni èèyàn burúkú, àwọn kan wà tí wọ́n ń ṣe dáadáa nínú wọn, ṣùgbọ́n fọ̀rẹ́ hàn mí màá mọ̀rú èèyàn tó jẹ́. Iṣu ẹni ló dẹ̀ máa ń ṣe kíni ló máa ń ti ọwọ́ ẹni bo epo. Amúnibú ni kúkú ni ẹran ìbí ẹyẹ lójú ọ̀tún ẹran ẹ̀wọ́ fọ́ nítòsí. Tó bá sọ pé ẹran ta lẹni tó ń jẹ pátí ń bẹ̀ yẹn, wọ́n á ní ẹran ìbíyẹ afọ́jú yẹn ni àbẹ́ẹ̀rí pé gbogbo ẹ̀ ti wọ inú ara wọn. Kọ́ lọ́wọ́n Elédùmarè kó má fi ọ̀rọ̀ lọ́rọ̀ kó má fi gbá èmi àti yín lẹ́nu. Mo kí gbogbo wa pé a káàbọ̀ sórí ètò yìí, ètò wa, ètò yín, ètò gbogbo ọmọ Oòduà pátápátá, òmìnira orílẹ̀-èdè ọmọ Oòduà. Michael Adéṣíjì kí ẹ káàbọ̀ bàbá mi, olùṣọ́ àjàrà tó tọ́, ìmọ́lẹ̀ Ọlọ́run kò ní pàdé mọ́ yín lára. Àgbélébù náà tẹ́ gbé kò ní ṣẹ́ mọ́ yín lọ́wọ́. Ẹ ṣe àṣeyè, ẹ ṣe àṣeyege. Ọmọọba Tèmítáyọ̀ Àgẹ̀dọ̀ ẹ káàbọ̀ sórí ètò. Mo kí yín bàbá mi. Àwọn ni olùtọ̀nà wa, àwọn ni wọ́n ń fi ọ̀rọ̀ tí ó ń lọ tí wọ́n ń tọ́ wa sọ́nà ní ẹsẹẹsẹ. Ajíbádé Fúnkẹ́ kí ìyá mi ọmọ ọlọ́ta odò Àwórì là, Àwórì ajẹtaṣu àkì jẹ ikú mọ́, ẹja tútù là ń jẹ pẹ̀lú ẹ̀bà fọ́rọ́fọ́ tó jẹ́ fẹ̀ṣẹ́lù. Fẹ̀ṣẹ́lù ni Àwórì anífẹ̀ẹ́ sí yẹn lẹ́bà ti wá. Fẹ̀ṣẹ́lù ṣe mọ̀ ẹ̀bà tí wọ́n fomi tútù tán fi ń rò, òun là ń pè ní fẹ̀ṣẹ́lù. A máa jẹ́ pẹ̀lú gángan ẹja àgọ́gọ́ yìí ṣe gbẹ̀dẹ́gbẹ̀dẹ́. Káàbọ̀ bàbá mi, ìyá mi, ìdílé ìyá láti jọ tán torí ìyá mi tàn mọ́ Ọ̀tà. Wòlíì Olúwa ìyá mi, mi àwọn wòlíì àmàtúwọ̀ máa tọ́ yín sọ́nà. Andrẹ̀mí Olúkọ̀gá Àdìsá, mo rí yín ní orí afọ́nrán kẹta níbí. Ẹ káàbọ̀ sórí ètò gbogbo wa pátápátá. Ẹ jẹ́ ká gbọ́ orin kékeré sí kó tó di wípé a máa pe bàbá wa, wọ́n máa wọlé láti tún wá ṣe ìtọ́sọ́nà fún wa ní orí gbogbo bí gbogbo ẹ̀ bó ṣe ń lọ. Ladies and gentlemen, the national anthem of the newly formed Ududuwa Nation. My darling admin, I thank you, my Ola Universal, my one and only sweetheart from UK. God bless you, darling. Ẹ jẹ́ ká ṣiṣẹ́ ká lè jọlá. Bẹ́ẹ̀ ni o, ká máa tẹ̀síwájú lọ o, fọ́pọ̀ rẹ tó wà níwájú wa yìí. Gbogbo nǹkan tó dáa níwájú wa kó lè jẹ́ tiwa. Ẹ jẹ́ ká bọ́ sípò ẹ̀tọ́ wa. Bẹ́ẹ̀ ni o, ìmọ́lẹ̀ o,
ògo adúláwọ̀ gbogbo wa jẹ́ ká ṣe kí ni ká jọ gbéraga ká lè gbé ògo kóòtù káàárọ̀ oòjíire ká lè gbéga. fún mi Fágbèmí ẹ káàbọ̀ sórí ètò sísítà mi Àjírọ̀tútù aka Àjírọ̀tútù ẹ káàbọ̀ sórí ètò. Olúwarántìmí Adébáyọ̀ a máa pe bàbá wa wọlé láìpẹ́ kí wọ́n tún àtàn mọ́lẹ̀ sí gbogbo ohun tó wà ní iwájú wa yìí o, nítorí ọ̀rọ̀ náà ó sọ sí ni lẹ́nu ó tún buyọ̀ sí i. Itọ́ kò ṣeé pọ́nlá, iṣu kò ṣeé pọ́nlá, àgbà ọ̀nà ṣe ń sọ iyọ̀ ò ṣeé pọ́nlá, iṣu ò ṣeé pọ́nlá, iyọ̀ ò ṣeé tú dànù. Bẹ́ẹ̀ ni ó wá di fàátìpẹ̀ bọ́rọ̀ náà bó ṣe lọ nìyẹn. Kí ló ṣẹlẹ̀? Báwo ló ṣe jẹ́? Báwo ló ṣe ṣe? Kò yé mi. Ṣùgbọ́n nínú gbogbo ohun tá a bá fẹ́ sọ lálẹ́ yìí, kí èmi àti ẹ̀yin ẹ jẹ́ ká sọ ní ti ọmọlúwàbí, ká dẹ̀ sọ pẹ̀lú ìpayà Olúwa. Ní tèmi o, mo rí wípé nǹkan kan ló bá nǹkan kan dé. Èmi ò lè sọ pé àwọn Fúlàní ni wọ́n wá kọ́ná sínú ilé. Mi ò dẹ̀ lè sọ pé àwọn onínúnibíni àdúgbò náà ni wọ́n wá kọ́ná sínú ilé nítorí pé kò ṣojú mi. As I saw it náà lèmi náà ni mo ṣe ń gbé kalẹ̀ kí Ọlọ́run ọba kó má fi ọ̀rọ̀ lọ́rọ̀. Ẹ kálẹ́ jàre ìyá mi, good evening ma, God bless you. Ìjẹ́rọ́kọ́ mi Ìjẹ̀bú ọ̀ṣọ́ sà, àwẹ̀ lọ́rùn mi bí òkò tó òwúrúbútú mi ẹ ti sanwó orúkọ tí mò ń pè yín. Ṣé rí i pé ìyá ọkọ̀ burúkú lẹ́yìn ìṣá, ìyá ọkọ̀ tí ò fáyìn. Ó dáa, màá bẹ̀rẹ̀ sí ní sọ pé ẹ̀ fáyìn mọ́ láti sìn lọ torí ẹ̀ fáyìn sí mi. Kíní yìí nìkan náà la rí. Ọmọ àfihàn rẹ̀ fọṣọ. Iṣẹ́ fọṣọfọṣọ yìí náà níṣẹ́ yín. Gbogbo ẹ̀yin Ìjẹ̀bú ni. Kí náà lẹ máa fi ń fọṣọ igi láńgọ ń tarí yín sí nìyẹn. God bless you my darling. Ọlọ́run ọba o, a ti fẹ́ máa lọ sínú ètò talẹ́ yìí o. Ẹ má jẹ́ ká kú sọ́nà bí èéfì o. Ẹ má jẹ́ ká jẹ́rìí tí kó máa mú wa wọná. Ọ̀rọ̀ tó máa mú wa tá máa fi dẹ́ṣẹ̀, ẹ má jẹ́ kó gbẹnu wa jáde. Bá a ti ṣe ń sọ látijọ́ ìta ti fi ń kọ́ra wa lọ́gbọ́n, ta ti fi ń lara wa lọ́yẹ̀. Wa ta dẹ̀ ń rí ọgbọ́n mú lọlé, òun ni kẹ́ jẹ́ kí talẹ́ yìí kó rí o. Ẹ má jẹ́ kí ẹran ara kó borí òtítọ́ mọ́lẹ̀. Jésù àpáta ìgbàlà wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Dádì mi ni mo ti ń pè é. Wọ́n máa tó wọlé ní kòpẹ́kòpẹ́. Hello, yeye. Ẹ kálẹ́ o bàbá mi, uncle mi, my darling uncle, my sweetheart, tá ti jọ wà lórí ètò nìyẹn. Bàbá mi tá ti jọ wà lórí bá a ṣe máa délẹ̀ lérí yìí, kọ́lọ́hún kó mú wa délẹ̀ lérí ní ayọ̀ àti àlàáfíà, ká má kú sọ́nà bí èéfì. Bàbá ẹ káàbọ̀ sórí ètò. Ẹ má jẹ́ ká bá òpó lọ sílé olóró, ẹ jẹ́ ká wọnú ìbéèrè lọ nísàn-án. Ohun tí gbogbo owó tí mo ti gbà kọ́ mò ń bọ̀ pẹ̀lú odidi ọmọ tó sì mọ̀lẹ̀ tẹ́ gbà lára mi. Ẹ lè sanwó tán, wọn kì í sanwó iṣẹ́ yìí tán, àsan tún san ni. Bàbá, kí ni ẹ rò sí ilé olóyè Sunday ọmọ Ìgbòho tí ó rí bó ṣe rí yìí? Kí lẹ rí sí, kí lẹ rò sí, báwo lẹ ṣe rí? Kí ni àwọn ìròyìn tí ẹ gbọ́? Ẹ má jẹ́ kí apọ̀tìrẹ kún. Ẹ má jẹ́ ká fi àrùn sílẹ̀, ẹ̀jẹ̀ sílẹ̀, ká máa lé làpálàpá kiri. Wọ́n jóná sí inú ilé yẹn. Kábíyèsí Elédùmarè. Wọ́n jóná sí, wọ́n rò pé ó sì ń gbébẹ̀. Bákan méjì dẹ̀ tún ni. Wọ́n dẹ̀ tún ṣe tí wọ́n mọ ilé tuntun tó ń gbé tó wà. Wọ́n fẹ́ fi iná ba ilé yẹn jẹ́, wọ́n fi dá lóró.
jáde ó wà ń bẹ o àbí kò sí ń bẹ o ṣùgbọ́n àwọn èèyàn ẹ̀ wà ń bẹ. bẹ́ẹ̀ni àbúrò ẹ̀ méjì. àwọn tó dẹ̀ jáde tó sáré jáde nínú ilé wọ́n gbọ́ tí àwọn oníṣẹ́ ibi wọ̀nyí tí wọ́n ń sọ Haúsá. nǹkan kan ni mo kàn fẹ́ kádì mú. a lè máa sọ pé kì í ṣe àwọn Fúlàní. ẹ má gbàgbé pé Sẹ́ríkì tí wọ́n lọ lé lọ tí àwọn kan dẹ̀. ó ní wọ́n jó léhùn. bóyá òun ló juná o báwọn ọmọ ẹ̀ ló juná sí o tó ṣàsun lára àwọn ibi tó ti ń gba bribe tó ti ń gba owó ransom. Sẹ́ríkì tí wọ́n yìí kì í ṣe 50 ọdún o tí wàá bẹ̀rẹ̀ ti pẹ́ o ó dẹ̀ gbọ́ Yorùbá dáadáa o dáadáa ó ti àwọn ọmọ ẹ̀ náà Yorùbá ló ń lẹ́nu wọn o. pátá ráúráú. so tá a bá ń rò pé Yorùbá gidi ló lọ ṣiṣẹ́ yẹn àdínà wà lára wọn èmi ò rò bẹ́ẹ̀ o èmi ò rò pé ọmọ káàárọ̀ òjíire kan máa dìde tẹ̀lé wọn lọ wọ́n ní mọ́tò ni wọ́n gbé lọ wọ́n tiẹ̀ ní pàápàá níbẹ̀ kò sí ọmọ Yorùbá tó máa fi irú iṣẹ́ yẹn rán tó máa jẹ kò sí ọmọ Yorùbá tó máa gbójúgbóyà lọ ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn ní àdúgbò yẹn nítorí olóyè Sunday Adéyẹmọ kì í ṣe èèyàn burúkú kì í ṣe èèyàn burúkú rárá ládùúgbò ẹ̀. àwọn èèyàn ló dẹ̀ ń jà fún ẹ̀. kì í ṣe pé ilé dédé lana o kì í ṣe pé àwọn oníná wọ́n múná wá lójijì ó dìídì lọ sókè. èmi kàn sọ bẹ́ẹ̀ ni bàbá èmi kàn sọ bẹ́ẹ̀ ni pé Ọlọ́run má jẹ́ kò ṣe lana tọ̀ à ń sọ́tún tu sósì náà ni. à ń wò ó fi sọ́tún fi sósì ẹ jẹ́ ká máa kan orí abẹ níkò. ká máa àgbọ̀dọ̀ bẹ́ẹ̀ ni ká máa kunjú abẹ níkò torí tá a bá sòótọ́ àákú tá a bá parọ́ àákú ká kúkú sọ òótọ́ lẹ́nu kan. wọ́n kọ́ iná sí ilé yẹn ni wọ́n lọ juná síbẹ̀ ni alálẹ̀ ẹ̀dẹ̀ máa dá wọn. àṣẹ. àṣírí wọn tú. àṣẹ. àwọn tó lọ ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn ọwọ́ tí wọ́n fi ṣe náà lè fi ṣe nǹkan rẹ̀ mọ́lẹ̀ ayé wọn. àṣẹ wà. tó bá jàdúrà ni o ni mo gbà fún wọn kó mọ́ wọn bó dẹ̀ jẹ́ ìdàkejì náà ni kó mọ́ wọn. àṣẹ ẹ ṣé fún òye àgbà tẹ́ fi gbé ọ̀rọ̀ náà Àjíà Àjọkẹ́ Yẹ̀kínní asalaamu aleykum warahmatulahi wabarakatu Isiaka Jimoh asalaamu aleykum gbogbo yín ẹ káàbọ̀ sórí ètò ẹ ṣé bàbá ẹ jọ̀ọ́ ẹ bá wa dárúkọ yín fún àwọn ìdókòwò yìí tó tún ṣe darapọ̀ mọ́ wa ní alẹ́ yìí. èmi ni ọmọọba Tèmítáyọ̀ Àgẹ̀dó. ẹ ṣé bàbá ìbéèrè ẹlẹ́ẹ̀kejì. ọ̀gágun Táṣẹ́rẹ́ tó fẹ̀yìntì. ọ̀gágun Táṣẹ́rẹ́ tó fẹ̀yìntì tí ò tí ì rẹ̀ jù tọ́mọ ti fún atẹ́dọ́ gbogbo nǹkan tó wà nulé pìtìpìtì. ọ̀gágun Táṣẹ́rẹ́ gbọ́ bí bàbá mi ṣe wọ́n ṣe introduce ara wọn ní ọ̀gágun Táṣẹ́rẹ́ mọ́ ńlá kéèyàn máa rẹ̀ lẹ́ẹ̀kan ọlọ́run bá máa bá mi gbé wọn ga ọlọ́run bá mi gbé yín ga bàbá mi ìyá ọpọlọ yín ò ní dọ́bà ìmọ̀ àtòyé yín kò ní parẹ́ kò ní bàjẹ́ gbogbo bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń gbárùkù tẹ́ ń tọwọ́ tú wá sókè tẹ́ ń tú àṣírí ìkọ̀kọ̀ jáde ọlọ́run ọba Elédùmarè á fi ṣẹ́yìn yín láṣẹ Èdùmarè ẹni fún iṣẹ́ yìí torí iṣẹ́ ìránṣẹ́ lẹ̀ ń ṣe yìí o èmi gan tí mo wà ń bì bá iṣẹ́ ìránṣẹ́ ni mò ń ṣe Sunday Igboho iṣẹ́ ìránṣẹ́ ló ń ṣe Kéòké iṣẹ́ ìránṣẹ́ ló ń ṣe gbogbo wa pátápátá AY iṣẹ́ ìránṣẹ́ là ń ṣe gbogbo àwọn admin pátápátá iṣẹ́ ìránṣẹ́ là ń ṣe àní fọmọ wa di iṣẹ́ ìránṣẹ́ yìí o láṣẹ Èdùmarè mo kí gbogbo wa ẹ káàbọ̀ sórí ètò bàbá mi
Kọ́lá Adigun, assalamu alaikum baba, ẹ káàbọ̀. My fancy face, you're welcome. I appreciate you. Thank you for joining me this evening. God bless you. Just don't divert my attention. Bàbá, ẹ jọ̀ọ́, ẹ gbà wá níyànjú. Ṣé àwa ọmọ Yorùbá ǹjẹ́ a tún sì fi taratara nílò màálù àwọn Fúlàní? Nítorí kíni kan tó dáyé, nǹkan kan lẹ́dìí ń jẹ tó ṣe bí òwe o bàbá mi. Ẹ jẹ́ kí ká fà sẹ́yìn díẹ̀. Ká lọ wo ìgbà bàbá Awólọ́wọ̀. Torí kò tiẹ̀ sí nǹkan tá a fẹ́ sọ. Tá à ní dárúkọ Awólọ́wọ̀. Bẹ́ẹ̀ ni. Ìgbésẹ̀ tá a fẹ́ gbé tá à ní tẹ̀lé ipa tí bàbá Awólọ́wọ̀ fi sílẹ̀ fún wa. Ní ìgbà bàbá Awólọ́wọ̀, ó ní nǹkan tí olóyìnbó ń pè ní ranch. Ranch, yes. Aginjù tí màálù ń gbé. Ọgbà ńlá tí wọ́n ti ń sin màálù. Ibẹ̀ ni àwọn alápàtà wa tí wọ́n ti ń lọ ra màálù tí wọ́n ń pàtà nígbà ìwáṣẹ̀ ní àwọn odò ẹran. Ibẹ̀ dẹ̀ ni àwọn tó ní nǹkan ṣe, àwọn tó ní ṣíṣe ń ṣe, ibẹ̀ náà lọ ti ń lọ ra màálù. A ò ní rárá nígbà yẹn, a ní bíi 6 àbí 8. Ó wà Ìbàdàn, ó wà Ṣakí, ó wà l'Óǹdó, ó wà l'Ékòó dánwò. Tí kò bá yé wa, ẹ jẹ́ ká lọ Google ranches in Western Nigeria during Awolowo's time. Wọ́n list gbogbo ẹ̀ fún wa. Wọ́n list gbogbo ẹ̀ rí ibi tí gbogbo ẹ̀ wà. Pé a ò ra ẹran lọ́wọ́ Haúsá. Ibi tó ti ń rà làwa náà ti ń rà. Wọn ò dẹ̀ kí ń dá ẹran kiri lọ́dọ̀ wa. Wọn ń dá ẹran kiri lójú títì. Wọ́n ń kó ẹran lọ sínú oko olóko. Wọ́n ń kó ẹran lọ sí ọgbà ọlọ́gbà. Rárá. Inú ọgbà ńlá wọ́n ti ń kọjá àyè wọn tó ń bọ́ wọn, wọ́n ń kọjá àyè wọn gbà yẹn, wọ́n ń kọjá àyè wọn gbà yẹn, dáadáa, wọ́n ń kọjá àyè wọn. Tẹ́ran wọn gan bá ń lọ sínú oko olóko, wọ́n máa da sọ̀ǹda yẹn bò ní. Kúrò ń bẹ̀. Ó débi pé University of Ibadan gangan àwọn náà ń sin màálù tà. Yes, University of Ibadan wọ́n ń sin màálù tà. A lè ṣí àká nídìí ẹyẹ Fúlàní. Dáná lásán ni Fúlàní. Àwọn kọ́ ló ń sìn. Àwọn kọ́ ló ń sin màálù. Àwọn dẹ̀ kọ́ ló ní. Àwọn kọ́ náà ní wọ́n bá wọn. Dáná lásán ni wọ́n. Bẹ́ẹ̀ni. Ṣàgbọ́n nǹkan tí wọ́n lọ́kàn balẹ̀, kò sí nǹkan kan tó máa ṣe wọ́n. Lẹ́ni èní ìta ń sọ̀rọ̀ lẹ́nu. Wọ́n sì dá màálù Aláàfin, wọ́n dá lọ sí Abẹ́òkúta. Àwọn t'Abẹ́òkúta dẹ̀ lé wọn pé ẹ wá, ẹ tún bẹ̀rẹ̀, ẹ má gbé wàhálà yín débi. Ní ojú àwọn tó ń lé wọn yẹn, wọ́n dẹ̀ gbé aago ìbánisọ̀rọ̀, wọ́n dẹ̀ ń pe Aláàfin. Ṣùgbọ́n tó ló ti mọ orúbi tó wà, kò gbé aago. Màálù táwọn ọmọ ẹ̀dá lọ ọ̀dọ̀ Aláàfin. Aláàfin yẹn. Ṣé ìráyé? Ó ń tó nǹkan tí àwọn ọba wa àti àwọn òṣèlú tó ṣe ń ṣe gbogbo nǹkan tó wù wọ́n nìyẹn. Àṣebí Fáyọ̀ṣe ní màálù. Wọ́n ti gbogbo tiẹ̀ mọ́lé nìkẹ́. Ṣé Ọbásanjọ́ náà ní màálù? Wọ́n ti mọ́lé nìkẹ́. Wọ́n ti mọ́nú ọgbà ńlá. Màálù wà fún wa tá a bá fẹ́ jẹ màálù. Àgbọ̀ wà, ògúnfẹ́ wà, ewúrẹ́ wà. Bẹ́ẹ̀ni. A ní tiwọn. Màálù tí ẹ ń gbà bọ̀dé ni. Kí kó tó bẹ̀ sí kó màálù wọn wá láti ń jẹ màálù. Bẹ́ẹ̀ni. Kó tó bẹ̀ sí kó wá láti ń sin màálù. Nítorí ọ̀lẹ àti jẹkújẹ
wọn ò fẹ́ bọ́ màálù tó ní ló ṣe gba àwọn darandaran kó máa lọ jẹko káàkiri níta. káàkiri níta. ẹ kú òye wọn ò dẹ̀ fẹ́ náwó. wọ́n fẹ́ fi ó kínkínní wọ́n fẹ́ fi jèrè ńlá. wọn ò fẹ́ kọ́ ọgbà ńlá kó màálù wọn síbẹ̀ kó dẹ̀ máa ra oúnjẹ fún wọn. ẹ kú àgbà káì. Ebi màálù ò lè pa wá o bí ẹ lè pa wá a ní Fúlàní gan ò ní màálù wọ́n ń bá àwọn èèyàn dá ni darandaran lásán ni wọ́n yẹn ló ṣe sọ pé àwọn ò nílé pé nomad làwọn wọ́n rìn kiri ni ibi tó gbé ti ń da màálù ò ní màálù kiri táwọn màálù yẹn wá bá bẹ́ tó bá lọ mọ ilé tó wà bẹ́ẹ̀ ara àwọn ibi tí wọ́n ti ń rí èrè tí wọ́n nìyẹn. màálù dẹ̀ ń gbà bọ̀dẹ̀ ṣẹ́mu. báwo la lárìnká ṣe máa lówó láti fi ra màálù. lárìnká ni wọ́n ọmọ orí ìrìn ni wọ́n. ẹ kú àgbà. a ní ìdí màálù wọn o. ẹ kú àgbà ẹ kú òye. kí màálù wọn tó dé a ti ń jẹ màálù o. a ti ń jẹ tipẹ́tipẹ́. ṣùgbọ́n àwọn. ká tó gba òmìnira lọ́wọ́ òyìnbó a ṣáà ń jẹ màálù lẹ́kọ̀ọ́. bẹ́ẹ̀ni. à ń jẹ màálù ńbàdàn à ń jẹ màálù káàkiri ṣé ọ̀dọ̀ wọn ló jẹ kì í ṣe ọ̀dọ̀ wọn kẹ. ẹ jẹ́ ká rántí àwọn bàbá òjìkùtù bàbá alápatà lẹ́kọ̀ọ́. ẹ jẹ́ ká sa bàbá wa Smith ọ̀gá ọlọ́pàá tó fẹ̀yìntì tó ń pa màálù lọ́wọ́lọ́wọ́ báyìí lẹ́kọ̀ọ́. kì í ṣe gbogbo màálù wọn ló wá látọ̀dọ̀ Fúlàní. bẹ́ẹ̀ni. bàbá Adébútú bàbá burúkú bàbá Ìjẹ̀bú ṣe bọ́ ọmọ yẹn náà sin màálù ọmọ yẹn ń ta màálù ń Jẹ̀bú. àwọn tó ń sin màálù wà Ìbàdàn bẹ́ẹ̀ yẹn náà tó lọ́gbà ńlá. nǹkan tá a máa ṣe ìmọ̀ tá a máa gbára wa òun ni pé kí àwọn èèyàn wa kó bẹ̀rẹ̀ sí ní sin màálù. gbogbo àwọn nǹkan tá à ń rà lọ́wọ́ àwọn aláràtúntà burúkú wọ̀nyí káwa náà bẹ̀rẹ̀ sí ní ṣe fúnra wa. ká má ṣọ̀lẹ mọ́ torí ọ̀lẹ ló fa ìtìjú fún wa tẹ́lẹ̀. tá a sọ pé ṣé mi láyé ìsìn mo ẹ̀ṣẹ̀ máa sin màálù. gbogbo wa fẹ́ ṣiṣẹ́ ní iṣẹ́ akọ̀wé. owó lèèyàn ṣe tí ò lérè. kò sí o bàbá mi àní kówó ṣáàtì pé. owó ṣe tí ò lérè. àní kówó ṣáàtì pé ní nǹkan tó wà nílẹ̀ yìí ṣe ń gbọ́. ṣé àwọn ọmọ burúkú tí tó yẹ pé gbogbo màálù náà náà ń bá sùn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni wọ́n máa ń bá àwọn màálù yẹn sùn bẹ́ẹ̀ni. tabara àríṣà nǹkan tó ń ṣe sí màálù gan-an a nífẹ̀ẹ́nu kan màálù tiwọn. bẹ́ẹ̀ni màálù gbà bọ̀dé gan. tabara àríṣà nǹkan tó ń ṣe sí a nífẹ̀ẹ́nu kan màálù wọn. a dẹ̀ lè sọ pé nítorí a fẹ́ jẹran káwá kúkú gba àwọn láyè kọ́ máa jí àwọn èèyàn wa gbé kọ́ máa pa wọ́n ká máa sanwó iyebíye ká tó rí kọ́kọ́ tó fi wọ́n sílẹ̀ àwọn tó bá mú ọdún mélòó la fẹ́ ṣe yẹn gbà nítorí màálù tó rà fẹ́ jẹ màálù ẹ jẹ́ kí wọ́n máa lọ kí Fúlàní máa lọ eléyìí tó bá fẹ́ bá wa ṣòwò kó wá nǹkan tó bá gbé wá tó bá tẹ́ wa lọ́rùn àárà táwa náà bá dẹ̀ fẹ́ lọ rà lọ́dọ̀ wọn déédéé náà ló ṣe ṣùgbọ́n wọn ò lè sọ pé nítorí màálù tá à ń rà lọ́wọ́ wọn kó jókòó ní wa kó máa ṣe bàjẹ́ ká dẹ̀ dákẹ́ ká fọwọ́ lẹ́rọ́ irú eléyìí tí àwọn politician wọn ṣe a lè gbà yẹn mọ́. Sir, one thing I don't understand is this, well, somebody already, one of my plenty of Sigejade, she says, I wonder what negotiations the government had with this so-called Fulani, because they still kidnapped early hours of today in Lagos Ibadan Expressway, Ogunmakin to be precise.
so irú negotiation wèrè wo náà bá wọn ṣe because wọ́n jókòó pẹ̀lú àwọn mẹ̀yàtì náà ń sọ jáàsì náà ń sọ nonsense. Gọ́ọ̀mẹ̀ntì wo ló ń bá negotiation tẹ bá dárúkọ Miyetti Allah Buhari ló dá Miyetti Allah sílẹ̀ Buhari náà dẹ̀ ni grand patron. òun náà dẹ̀ ni. nǹkan tí Buhari tó ṣe ń ṣe nǹkan tó ń sìn ni pé ó ti rí i pé níbi tóun bá dé yìí gbogbo àwọn lọ́rọ̀ àwọn politician wọ́n ti gba tòun wọ́n ti darapọ̀ mọ́ òun ti mú wọn sábẹ́ kò sí nǹkan tó lè ṣe ìyẹn ló ṣe ń ṣe nǹkan tóun tó mú jẹ. àwọn òpònú Yorùbá bá jẹ́ bẹ́ẹ̀ kí ló kọ́ Miyetti Allah nínú ọ̀rọ̀ Nàìjíríà tí ó bá jẹ́ àwọn òṣèlú òṣì àwọn olórí burúkú tójú wọn ti fọ́ àwọn olórí dọ́ta ta ní lóṣèlú tí wọn mọwọ́ ọ̀tún sọ́wọ́ sí tí wọ́n pè nǹkan tó máa jẹ òjẹ́ kí wọ́n gbọ́. ta ni Miyetti Allah ṣé APC ni àbí PDP ni wọ́n. pátì wo ló represent káwọn ẹ̀ máa wá pàṣẹ fún wa nínú ìlú wa Miyetti Allah Fúlàní. ẹgbẹ́ tí Buhari kó jọ ẹgbẹ́ tó wá pé Buhari ló lórí wọn. wọ́n ṣe 2019 ló di àná yìí ní Buhari fún wọn ní 100 billion. pé kó yé pa àwọn èèyàn níbí wọ́n làwọn fẹ́ 160. bí Buhari bá ní tìjú táwọn òṣèlú wa tó bá lọ́gbọ́n ló tó bá níyè tí wọ́n ṣe wèrè tí wọ́n ṣe akúrí wọ́n dẹ̀ jókòó síbẹ̀ wọ́n lajú sílẹ̀ ń bẹ̀ títí wọ́n fi ń kó owó fún àwọn ajínigbé àwọn apààyàn tó fi ń bẹ̀ wọ́n pé kó má pa wá mọ́ nílùú wa. Buhari náà ló dẹ̀ fẹnu ẹ̀sọ́ pàlejò ni wọn ò ṣaráàlú wa. ẹ jẹ́ ká yẹra wa wò ẹ jẹ́ ká yẹra wa ká tún yẹ̀ wò dáadáa. báwo ni Buhari ṣe máa pàṣẹ báwo ni Buhari ṣe máa sọ pé nǹkan báyìí lòun máa ṣe tí á dẹ̀ ṣe tí ò dẹ̀ ní sẹ́ni tó máa ṣe takò. Buhari ló dá Miyetti Allah sílẹ̀. òun dẹ̀ ni grand patron wọn bá ṣe ń sọ̀rọ̀ yìí. ọ̀rọ̀ rẹ̀ o ẹ̀yin èèyàn. àwọn fẹ́ bá wa ṣe security. asọ́pẹ́ ń jalè ẹ̀ ń jíyàn pé ẹ̀ pa wọ́n ẹ̀ tún lè fẹ́ máa wà lára àwọn tó máa bá wa ṣọ́ yín. hábà. àwọn wèrè ló lọ jókòó tó ń bá wọn ṣe meeting. torí meeting yẹn àwọn olórí burúkú mo ti gbé sórí ló jókòó tó bá wọn ṣe meeting. ó ti wà lórí current affairs ọ̀rọ̀ mi. ọmọ wọn kan tó bí sábẹ́kúta tí bàbá ẹ̀ jẹ́ olórí Fúlàní lábẹ́kúta. Yorùbá lẹ́nu ẹ̀ ó dán mọ́ràn ju tèmi lọ. ṣùgbọ́n Fúlàní ni ẹ̀bẹ̀ ló lọ bẹ̀ ní meeting yẹn pé kó jọ kó foríjì àwọn tó ti ṣẹ̀ pé àwọn abẹ́rẹ́ sí ní yọ àwọn máa tọ́ka sí àwọn tí ò dá láàrin wọn nísìnyí ṣé gbà yìí láàárọ̀ tó ti ń ṣe bọ̀ látijọ́ yìí tí wọn ò dáwọ́ ẹ̀ dúró nígbà tí Sunday ọmọdé ẹ mọ Sunday Ìgbòho olórí ogun akọni àkàndá ẹ̀dá tó dìde tó lóun máa dojú kọ wọ́n ìgbà inú ẹ̀ṣẹ̀ wàá mọ̀ pé àwọn ń bẹ̀bẹ̀ pé kán jọ kán foríjà wọn àwọn ẹ̀ máa tọ́ka sáwọn wò nísìnyí gbogbo àwọn tẹ́ ti pa ń kọ́ àwọn tó pa wọn kọ́ ṣe fẹ́ tú wọn síta ṣe fẹ́ mú wọn jáde kó dá sẹ̀ríà fún wọn bó ṣe máa fi ẹ̀tàn tó fi máa tọ́ra wọn nìyẹn táwọn wèrè òṣèlú kan àwọn olórí burúkú òṣèlú tó máa sọ pé ẹ jẹ́ ká mú sùúrù ẹ jẹ́ ká mú sùúrù ẹ jẹ́ ká mú sùúrù. ọmọ Yorùbá wọ́n ní ká jí káyé sùn wọ́n ní ká jí káyé sùn pé wọ́n ràn wọ́n tá à ń ṣe bí aranú yìí ti tó ó tó gẹ̀ náà ó tó gẹ̀ ọmọ wa Ọbòkun náà tún sọ pé don't mind them especially the Oyo state governor negotiating the state with his political ambition very stupid guy very silly guy very silly guy máa gbé láìfà àwọn èèyàn nítorí nǹkan tí wọ́n kàn fẹ́
bàbá mi kí ni ìmọ̀ràn tẹ́ lè gba àwọn ọmọ wa tó wà ní agbègbè àwọn Fúlàní ní ìlú òdìkejì lọ́hùn lókè ọ̀yà lọ́hùn torí tó bá bẹ̀rẹ̀ sí ní fún wọn ní kóńdó fún wọn ní kùmọ̀ fún wọn pa lọ́rùn lóru kí nìkan tí ìmọ̀ràn tẹ́ lè gbà wọ́n torí pé àwọn náà ti sọ pé wọ́n sọ pé káwọn kúrò nílùú pé káwọn fún Yorùbá ní 24 hours pé káwọn náà 24 or 48 hours pé káwọn náà kàn fi kúrò ní agbègbè àwọn. Kí ni àtẹkọ sọ̀rọ̀ yẹn? Ogun àsọtílẹ̀ kì í parọ́. Ìyẹn tó bá gbọ́n. Káwọn náà bẹ̀rẹ̀ sí palẹ̀mọ́ ẹrù wọn. Kọ́ kúrò nílùú yẹn. Kọ́ kúrò láàrin. Tó bá kúrò àwọn tọ̀hún nìyà máa jẹ. Nítorí wọn ò ṣiṣẹ́ wọn ò ṣàbọ̀ àwọn tiwa ló ń ṣiṣẹ́ ń bẹ̀. Bẹ́ẹ̀ni. Àwọn tiwa ló ń ṣòwò ń bẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹ gbé òwò yín ẹ gbé padà wá. Ẹ máa gbé padà bọ̀ lé. Nǹkan nira díẹ̀ tẹ́ ẹ bá kọ́kọ́ dé ṣùgbọ́n láìpẹ́ láì jìnà nǹkan tó bẹ̀rẹ̀ sí ní tòrò dáadáa. Bẹ́ẹ̀ni. Ẹ kúrò láì pa níbi ẹran. Ó dá wà máa bẹ̀rẹ̀ sí. Nípa yóò jẹ́ kankan ló. Kò jẹ́ nǹkan kan ó máa bẹ̀rẹ̀ sí kún wọn níbi ẹran. Ẹ kò láti pààyàn ò jọ wọn lójú rárá láti mú ọbẹ̀ kó fi dúnbú èèyàn lọ́rùn kò jẹ́ nǹkan kan fún wọn láti yìnbọn fún yàn ò jẹ́ nǹkan kan fún wọn káwọn èèyàn wa káwọn ọmọ wa káwọn ẹbí wa tó wà láàrin wọn kó bẹ̀rẹ̀ sí ní padà wá kó tó bẹ̀rẹ̀ sí ní padà wá kó máa padà bọ̀. Ẹ ṣé bàbá àgbà ò ní tán lórílẹ̀‐èdè ọpọlọ yín ò ní jọba nítòótọ́ gbogbo wọn kọ́ pátápátá ọ̀rọ̀ tí mo tún fẹ́ sọ yìí tẹ́ mo fẹ́ pé Babangida their father that beach to their land but for where God pass Babangida God pass Babangida bẹ́ẹ̀ni. Honestly, we are not against all of them. We are the ones that are doing good because bó ṣe wà lábàtà náà ló ṣe wà ní gbàǹjà ṣùgbọ́n àwọn tó ń ṣe bí yìí la ní pé kí wọ́n kúrò tó bá dẹ̀ jẹ́ pé in fact kí gbogbo wọn kúkú máa lọ torí kọ́lọ́run kó ṣàánú fún wa ni kí ni nǹkan tẹ́ rí sọ sí ọ̀rọ̀ yẹn bàbá. Kì í ṣe gbogbo wọn lèèyàn burúkú tẹ́lẹ̀. Àwọn tó wọlé láti Niger láti Central African Republic láti Mali ní gbogbo ibi tó ti ń jagun tó ti lé wọn dànù. Wọ́n ló bẹ̀rẹ̀ jàǹdùkú yẹn ń bí. Gbàrà tí Buhari dẹ̀ ti kó wọn wọlé ní 2015 ìyẹn ni àwọn kan wá dì mú irú Sẹ́ríkì tó wà ní Ìbàràpá ní gangan. Ṣé bó ti wà ń bẹ over 50 years kò jalè tẹ́lẹ̀? Bẹ́ẹ̀ni. Nísìnyí ló wá sọ̀rọ̀ ẹ̀ di olórí olè. Tó yẹ pé òun náà lọ ń kidnap wá fún. Òun náà lọ ń gbé ransom wá fún. Ìyẹn Sẹ́ríkì yẹn. Ó dẹ̀ ti wà ń bẹ̀ tipẹ́ tán ti jọ ń jẹ tán ti jọ ń mu tán ti jọ ń dùnú. Tí wọ́n bẹ̀ pẹ́ tí ò ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Bára rẹ̀ wèrè òṣì. Lèyìn náà rí pé lè kó fi dolówó ṣé irú yẹn ó jọ ẹni tó lè gun Rolls Royce àbí ó jọ ẹni tó lè gun Bentley gbogbo àwọn mọ́tò tó kó sínú ọgbà nìyẹn mọ́tò ńláńlá ló kó sínú ọgbà ẹ̀. ṣe rí èmi ò tiẹ̀ láì pé kéèyàn tiẹ̀ máa owó ransom. máa lọ fi ra mọ́tò máa fi tó lé olórí burúkú èèyàn ló ń kó mọ́tò jọ láti fi máa fi tó lé. If you know that you have that much money, invest it in people's life. Invest it in your community. Àwọn àndàbẹ́ ní pé bóyá wọ́n máa sọ pé bóyá nítorí pé mi ò tí ì dé position yẹn Ọlọ́run jẹ́ kí mi dé position tí màá fi kó mọ́tò 10 mẹ́jọ sínú ilé tí màá kọ́ máa gbára tí kò máa wò wọ́n pé mọ́tò kọ́ wà bẹ́ẹ̀ ṣá. I see it as
a way of being dumb skull. so àwọn olórí wọn tó ń gba olè láyè tó ń lo olè tó ń lo àdùkú tó ń lo ajínigbé bíi Sẹ́ríkì ti Ìbàràpá àwọn yẹn la fẹ́ láàrin wa mọ́ a ò fẹ́ wọn àwọn tí Buhari kó wọlé àwọn jàǹdùkú tó kó wọlé tó ń dáná ní gbogbo ọ̀nà wa a ò fẹ́ wọn. kì í ṣe gbogbo wa Ọbalẹ́ndé náà bí èmi sí àárín Fúlàní Ọbalẹ́ndé. bẹ́ẹ̀ ni àárín Fúlàní. Fúlàní Ọbalẹ́ndé ò dáná wọn ò dáná wọn ò jíyàn gbé wọn ò pààyàn àwa àtàwọn ọmọ wọn jọ lọ léèwé ni àjọ ń jẹ àjọ ń mu ni Fúlàní dẹ̀ ni wọ́n. Mélòó ni Jákàndé fi yàtọ̀ sí Fúlàní ṣebí Kànìké ni bàbá Fúlàní bàbá Jákàndé Kànìké àti Fúlàní ẹbí ni wọ́n. ẹbí ni wọ́n. But he tried. ẹbí ni wọ́n. He tried in Lagos State. Ọlọ́run ọba o. àwọn tí ò dá àwọn burúkú àwọn olè àwọn ọlọ́ṣà àwọn jàǹdùkú tó kó wọlé a ò fẹ́ wọn. kẹ́nì kankan má dẹ̀ sọ pé òun á ṣe alábòjútó wọn òun á stop wọn lóò kó máa lọ gbogbo àwọn tí Buhari sílẹ̀kùn fún tó ẹsẹ̀ wọlé kó máa lọ. wọ́n fà níta ti ń gbé tẹ́lẹ̀ nírọ̀rùn àwọn yẹn lè jókòó wọn kọ́ má fòyà ṣùgbọ́n irú eléyìí tó ti yíwọ́ padà tó wà ní Ìbàràpá yẹn ìgbà láàrin wa nítorí ọ̀sẹ̀ tí adé lọ bá wọn tí olóyè Sunday Adéyẹmọ lọ bá wọn bẹ̀ yẹn wọ́n sì mú ọmọ ọba Ìbàràpá. bẹ́ẹ̀ni. Sẹ́ríkì ló gba 4 million lọ́wọ́ wọn. ṣé ń gbọ́. ọmọ ọba. ó dẹ̀ wà lábẹ́ ọba yẹn. àwọn ọba wa gan pàápàá. àwọn ọba wa pàápàá. ó má dé tí wàá sú mi o. kí gbé òróró kó máa halẹ̀ mo di ọba ìlú. ńgbà tó jẹ́ pé àwọn gan náà wọ́n kú ní gbọ̀pá àṣẹ. wọn ò ní gbàṣẹ kankan tó bọ́ sọ pé àwọn ọba sẹkítẹ́rìàtì. tó bá mú wọn ìṣòfin pé Fúlàní ò gbọdọ̀ sùn kọjá kan ní police station tó bá ti mú bọ́ ṣe ń gbé wọn dé police station náà ṣe ń ṣí wọn lẹ̀ bọ́ ṣe ń gbé wọn dé police station náà ṣe ń ṣí wọn lẹ̀. a ṣe bí ti Ìbàràpá yìí ṣe bọ́ ń lérí sí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ó gbé fóònù ó fẹ́ máa pe kọmíṣánná. níbi táyà kò dé. torí àṣẹ torí nǹkan ti ṣe sílẹ̀ ni pé wọn ò gbọ́dọ̀ fọwọ́ kàn wọ́n. wọ́n ti wá di má kàn mọ́ bẹ́ẹ̀ ni ẹ má fọwọ́ kàn wọ́n. àwọn la máa gbára wálẹ̀ o. àwọn la máa gbára wálẹ̀ ọmọ káàárọ̀ òjíire àwọn la máa gbára wálẹ̀ o. wọ́n ti ṣe tán ó ti ṣe tán láti bàlúwa kó sọ di Fúlàní. nǹkan tó fẹ́ ṣe nìyẹn tó ṣe ní kó máa lọ gbé inú wọn kàn dìde lójú wọn bẹ̀rẹ̀ sí pa gbogbo èèyàn. Buhari á ní òun clear visit of emergency ẹ̀ ó ṣe máa di Fúlàní caliphate. ẹ jẹ́ ká wo eléyìí tán ti ṣe tẹ́lẹ̀ rí bá Haúsá ṣe sílé tọ́jú ló tọ́ gbogbo Haúsá tán tí 6 million Fúlàní tó wọ́n bẹ̀rẹ̀ sí ní jọba lórí 50 million Haúsá. bẹ́ẹ̀ni. 6 million wọ́n tó wọ́n jọba lórí 50 million. ẹ̀wọ̀n lè tọ́ ṣe fún wọn lọ́rin. bẹ́ẹ̀ni. ṣé àwọn yẹn ò tó kókó wa lọ́gbọ́n. bẹ́ẹ̀ni ẹ̀sìn náà fi wọlé sí wọn lára nílọrin. wọ́n tún wọlé sí wa lára díẹ̀díẹ̀. wọ́n fi dá kó wọn wọlé alalẹ́
jojúmọ́ wọ́n lọ ń gbénu gbó torí ọjọ́ tó kàn máa fún wọn ní go ahead pé ẹ jáde wọ́n kó bọ́lé wọn lọ́wọ́ ẹ wọ àwọn tó mú nìdó ní ànákẹ́ wọ́n lóòdù mọ́tò wọn lọ àmọ̀tẹ́kùn dá wọn dúró wọn ní rárá wọ́n bẹ̀rẹ̀ sí ní pé commissioner of police pé àmọ̀tẹ́kùn wọn lè tú mọ́tò àwọn hábà nílùú tiwa. nǹkan tó ń lọ nínú ọpọlọ àwọn politician wa ló dàgbò. nǹkan tó ń lọ nínú ọpọlọ mi gbọ́dọ̀ sọ jáde. àwọn òṣèlú wa àwọn ló ń fa ọwọ́ aago wa sẹ́yìn àwọn ló ń fà wá sẹ́yìn nítorí nǹkan tó dẹ̀ máa jẹ ni. ẹ wo orú Fẹ́mi Òjòdú olórí burúkú onírọ̀ òṣì tó bẹ̀rẹ̀ sí ní parọ́ mọ́ olóyè Sunday Adéyẹmọ pé òun ní meeting pẹ̀lú ẹ̀ òun mú lọ bá aṣíwájú Èkó Tinubu àwọn ṣèpàdé àwọn ṣe gbá àwọn ṣàwo bàbá olóògbé bàbá Adédìbú ó sì ṣe jù nígbà tí gbogbo ẹ̀ ṣẹlẹ̀ ní 2009 olóògbé Adédìbú ti kú láti 2008 báwo ló ṣe wá jí tó wá ń bá Òjòdú àti ní 2009 tí ó bá jẹ́ pé orí Òjòdú yẹn ò pé wọ́n ṣàn wá bọ́n ṣe máa ba orúkọ ọmọ ẹni jẹ́. bàbá ǹjẹ́ gbọ́. wọ́n wá bọ́n ṣe máa sọ ọ̀tá ẹ̀ lẹ́nu. wọ́n fẹ́ sọ lẹ́nu ǹjẹ́ gbọ́ nǹkan tí àwọn ṣé superintendent lọ́dà ni àbí àpòsù kí lorúkọ wọn ti ń jẹ́ kàkà àwọn àpòsù kàkà kí lorúkọ wọn ti ń jẹ́ náà bàbá olóyè 50 million. ṣé tó pèrè níbà. Kakanfò. Okay. Kakanfò. òun náà ni mò ń sọ. olóhùn ibà tó ń toyè. òtútù. òun mà kàn lọ ra oyè láti fi ta oyè ni. oníṣòwò ni. God bless you. àpò ráìsì. ẹ lè ní jókòó kó jẹ gbogbo ẹ. ó gbọ́dọ̀. ó rà á láti tún ta ni. àtúntà ni. ó rà á láti tún ta ni. òun ra oyè yẹn. olóhùn ibà. ààrẹ ọ̀nà Kakanfò. ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ta oyè. ó bẹ̀rẹ̀ sí ní ta oyè títí ó fi rí. Oh my days. iye owó tó fi rà á. nítorí ó rà á ni kò ṣeé ṣe gbà lọ́wọ́ ẹ̀. àwa máa lọ náwó yẹn ní bẹ́ẹ̀lì sórí Wàsíù. ẹ tó ta fún gan ò lówó láti rà á padà. òun dẹ̀rẹ̀ kẹ̀dẹ̀rẹ̀ ó ti rà á kò fẹ́ gbé lẹ̀. bàbá tó dẹ̀ tó. ó rà á ni. bẹ́ẹ̀ ni bàbá tó dẹ̀ tó yé ń sìn. ó dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní. òun náà tó wá bẹ̀rẹ̀ sí ní ta. ó rà á ni ó dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní ta. tírélà máa tó parí wọn kọjá. kí lẹ rí sí àwọn nǹkan tí ó sọ ẹ̀ẹ̀kan ṣe làwọn jọ mìtì rí ẹ̀ẹ̀kan ṣe lòun fóònù ẹ̀ rí ẹ̀ẹ̀kan ṣe làwọn jọ sọ̀rọ̀ rí kí ni nǹkan tẹ rí sí ìhàwó ní ọ̀rọ̀ yẹn kọ sí yín bàbá. ẹ má dá yẹn lóhùn òṣèlú ni Gani Adams ó yìn gba contract lọ́wọ́ Buhari lọ́wọ́lọ́wọ́ ó sì yìn síbẹ̀ ó sọ pé ó dìgbà tí nǹkan bá di pàráǹgídá kóun tó jáde nígbà wọn bá pa gbogbo àwọn tó lóun jẹ ààrẹ lé lórí tí ò sí kankan lẹ̀ mọ́ ìgbà yẹn ló ṣe fẹ́ jáde onírọ̀ òṣì ṣé àwọn kan ti di àpọ́sù onírọ̀ òṣì oníranú ó fẹ́ fẹ́ gun ó lè jàǹdùkú ó fẹ́ fẹ́ gun òtòlótó ni wọ́n ti joyè àpọ́sù. Oh my days. àbí ńgbà tí odindi kábíyèsí tó lè worú yẹn kó ta oyè fún kó gbé oyè ńlá tó yẹn kó gbélé irú èèyàn bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ mẹ́sẹ́njà lásán tọ́ọ̀gì lásán ẹ wá ní ẹ wá gbé oyè ńlá fún nítorí
ọkàn wọn wà nínú OPC yẹn. ó jáde síta káwóye èèyàn tó máa wà lẹ́yìn ẹ̀. kí Sunday Adéyẹmọ jáde káwóye èèyàn tó máa wà lẹ́yìn òun náà. kó jáde síta. Sunday ò kàn fẹ́ rí fín. Sunday ò fẹ́ rí fín. tí ò bá jẹ́ bẹ́ẹ̀ á sọ̀rọ̀ sí i. ni ò ṣe fẹ́ mẹ́nu bọ̀rọ̀ ẹ̀ ló ṣe rọra ń pọn lé pé kò ì tásìkò ǹjẹ́ ló fẹ́ tásìkò. lóòótọ́ ló jẹ́ ààrẹ ọ̀nà kakanfò ibikíbi tó bá wà tó bá ti ń dún báyìí. gbogbo ẹ̀ gbọ́dọ̀ pa lọ́nà. jìnnìjìnnì láti máa bá gbogbo àwọn ọ̀tá wa ni. bẹ́ẹ̀ ni. jìnnìjìnnì máa bá wọn ni òtútù máa mú wọn ni. ṣùgbọ́n ààrẹ tó ń to ìní tiẹ̀ tó ń pawó sápò. ààrẹ ìpawó sápò. ààrẹ ìpawó sápò. So ká sọ pé nǹkan tó wà láàrin wọn sì ó ti di rivalry ó ti di nǹkan ìlara torí gbogbo nǹkan tó sọ nínú interview ẹ̀. tó bá fẹ́ lára Sunday Adéyẹmọ ó kàn lára ẹ̀ lásán ni torí yẹn ò bá èèyàn ṣe competition ò bá èèyàn dùn kankan ṣebí àwọn Yorùbá governors nígbà tó ṣèpàdé lánàá ṣebí wọ́n conclude pé kó fi ṣe Marshal Àmọ̀tẹ́kùn. He says he doesn't want. èyí tó ń gbé fún láàárọ̀ yìí nìyẹn. ó dẹ̀ ní kó lọ fọwọ́ mú Àmọ̀tẹ́kùn wọn. Yeah, he said he doesn't want. ó lóun ò fẹ́ pò kankan ṣùgbọ́n ìyà ò ní jẹ àwọn èèyàn tòun. ẹ wá fa ẹ tó fà sámọ̀tẹ́kùn kẹ́ lè sun ọwọ́ ẹ̀ sẹ́yìn. kó sọ pé rules and regulations wà. bẹ́ẹ̀ni. pé kò lè dá nǹkan kan ṣe. bẹ́ẹ̀ni. ẹ fẹ́ fọgbọ́n ẹ fẹ́ fà wọ́n fẹ́ fọgbọ́n so lókùn mọ́lẹ̀. tọ́ lọ sí Àbújá. àbí. rárá Ọlọ́run ò ṣe òun ò fẹ́. ọlọ́gbọ́n làárọ̀ wọ́n fẹ́ fún ẹ mọ̀ pé ẹlòmíì oyè tó máa sọ pé wọ́n fẹ́ kán wá joyè báyìí orí wọn ti wúlé bí gàrí tó dà sínú omi tútù orí wọn ti wúlé wọn kì í wo pros and cons tó wà nídìí oyè tó sọ pé wọ́n fẹ́ fún wọn yẹn nígbà tó bá pọ́n fún lóyè tó bá pé yes inú ti dùn wọ́n á ṣe gbogbo ẹ̀ fún wọ́n wá lóyá lábùjá ó yá sáìn ni ẹ̀ wọ́n ti fún ẹ lóyè you have to obey the rules. oyè wo ló ń wá wọ́n fẹ́ kó darapọ̀ mọ́ wọn. wọ́n fẹ́ kó darapọ̀ mọ́ wọn ni. wọ́n lè súnmọ́ dáadáa wọ́n lè máa ṣe àyẹ̀wò ẹ̀ láti mọ ibi tí agbára ẹ̀ wà. ibi tí agbára ẹ̀ wà ibi tó fúyẹ́ ibi tó wúwo sí. láti lè ta ọ̀tá ẹ̀ lọ́fà. nǹkan tó fẹ́ ṣe nìyẹn. nǹkan tó fẹ́ ṣe nìyẹn. ọmọ Yorùbá. láàrin Àmọ̀tẹ́kùn wọn àwọn ọdẹ kan wà ń bẹ̀. àwọn Àgbẹ̀kọ̀yà wà láàrin wọn tó àwọn olóògùn kọ̀ọ̀kan wọ́n wà láàrin wọn tó máa bẹ̀rẹ̀ sí ní dán oríṣiríṣi nǹkan wò lára ẹ̀ tó bá dára mọ́ wọn. bẹ́ẹ̀ni wọ́n máa dán wò wọ́n máa ta lọ́fà. wọ́n máa dán wò díẹ̀díẹ̀. díẹ̀díẹ̀ wọ́n tí tán fi máa mọ̀ pé eléyìí lè wọ ẹ̀ eléyìí kọ́ lè wọ ẹ̀ eléyìí ni ibi tán ti mọ̀ wò ó pé bóyá táwa méje jọ tá a bá dọwọ́ bò lẹ́ǹkan náà à á lè ṣe báyìí fún à á lè ṣe báyìí fún ṣùgbọ́n tó bá dá wà ní tiẹ̀ kò sí nǹkan kan tó lè ṣe fún. wọ́n máa mọ̀ po God bless him. tí ò bá dára mọ́ wọn. God bless him wọ́n máa mọ̀ po. wọ́n mọ̀ pé gbogbo èèyàn náà kọ́ ni ẹni tí ò bá jẹ́ àwọn kan náà ni nǹkan kékeré ló máa ń ṣe pàtàkì lójú wọn. àwọn tí wọn ò jẹ́ nǹkan kan àwọn non-entity àwọn àpọ̀ bí ọ̀sán àwọn náà náà yẹn wọ́n bá ti ná oyè sí wọn báyìí wọ́n bá ti ná oyè sí wọn báyìí gbogbo orí wọn á bẹ̀rẹ̀ sí ní wú inú wọn á ti dùn kọjá yìí wọn ò dẹ̀ mọ̀ pé ọjọ́ kú làwọn gbà yẹn ẹlòmíì wọn á ní wọ́n fẹ́ fún lóyè inú chọ́ọ̀chì á nawọ́ sókè nígbò bá joyè tán ló bá dalẹ́ náà máa ní pé ẹ pàrìpà ó yá máa bọ̀ ṣèbí wọ́n sọ pé ó fẹ́ joyè wọ́n dẹ̀ ti fún ẹ ó yá wájẹ̀ kan tó kù lẹ́yìn ilẹ̀kùn nǹkan tí gbogbo ṣọ́ọ̀ṣì náà tó ṣe dorí kodò nìyẹn ọlọ́run bíi Elédùmarè a máa bá wa ṣe aláàbò ní orí ọ̀gbẹ́ni olóyè wa ọmọ bàbá gbogbo wa pátápátá ọmọ Sunday Adéyẹmọ ọlọ́run bíi Elédùmarè aṣaláàbò lórí gbogbo ibi tó léwé àti egbò sí láṣẹ Èdùmarè ọwọ́ ayé ò ní ká o kò dẹ̀ ní ogun nílé ayé ẹ̀ kò ní fi ṣiṣẹ́ ìránṣẹ́ torí pé iṣẹ́ ìránṣẹ́ yìí iṣẹ́ tó lágbára iṣẹ́ tó léwu ni ọlọ́run bíi Elédùmarè á fi ààbò ẹ̀ bò nílé lóko nírìn àjò lọ́sàn-án lálẹ́ lóru ààbò ọlọ́run ò ní ṣí kúrò lórí wọn rárá àti gbogbo àwọn
ìyẹn náà fi bẹ́ẹ̀ láàárọ̀ yìí pé kó wá jẹ màṣáàlì àmọ̀tẹ́kùn ní kí ló ń fẹ́ fi ṣe. àfi màṣáàlì náà. èlò ló fẹ́ dùn. ẹ kò yé mi àgbọn ti lómi inú kójò tó rọ̀. bẹ́ẹ̀ni. èdìdì Ọlọ́run ni. ẹ ṣé bàbá kí tún ni àwọn nǹkan tẹ́ tún lè fi là wá lọ́yẹ̀ lórí lẹ́ẹ̀kan sí i àṣemàmà bá a ṣe ń sọ lálálẹ́ òun la máa fi ń ṣe ìkásẹ̀ ètò ọmọ òmìnira ọmọ Oòduà ọ̀yà àwọn èèyàn tuntun oríṣiríṣi tuntun ni mo rí níbí lálẹ́ ìbọ́sẹ̀ olúmọ̀rọ́tì ẹ káàbọ̀ sórí ètò ẹ má bínú alákọ̀ọ́kọ́ ti máa rí orúkọ yín ní lójú afọ́nrán mi Fúnkẹ́ Ṣómọ̀tún ẹ káàbọ̀ sórí ètò Orúrúbùtùmí I don't need to mention your name màámi tèmi I don't need to mention your name gbogbo yín pátápátá ìyàwó mi rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ I don't need to mention your name Bọ́ládalẹ́ ẹ̀yin náà ẹ káàbọ̀ sí orí ètò ọmọwọ́ òbòkun gbogbo yín pátápátá ni mo rí ní ojú afọ́nrán tapá bí àti níbí báyìí náà gbogbo yín náà ni mo kí ẹ ṣeun. Bàbá ó yá fún wa ní ìmọ̀ràn bẹ́ẹ̀ ṣe máa ń fún wa ní alaalẹ́ kó tó di pé a ṣe ìlọ. ẹ jẹ́ ká sọ̀rọ̀ ká bẹ̀rẹ̀ ìlú tiwa Yorùbá nation Odùduwà country Odùduwà nation. tẹ́yẹ̀ ẹ̀rù bá ń bà wá pé a ní rí màálùú jẹ ẹ fọkàn balẹ̀. màálùú tó ṣọ́ra tí ẹ ní máa rí àwọn egungun ẹ̀ bí eléyìí tí a ti jẹ. tí ò lọ sí ọgbà ọlọ́gbà láti lọ jí oúnjẹ jẹ a bẹ̀rẹ̀ sí ní padà. màálùú tó pé ọjà. bẹ́ẹ̀ ni àwọn màálùú àwọn ọgbà wa tó ti fi ń sin màálùú tẹ́lẹ̀ púpọ̀ náà ṣì wà bó ṣe wà. ó ṣì wà kọ́kàn tó rí àti bẹ́ẹ̀ sí wọn ni. kọ́ bẹ̀rẹ̀ sí ìlú padà. wọn kàn ṣe nǹkan kan bẹ̀ mọ́ ni. gbogbo ẹ̀ la tún máa jí padà ń sìn. tá a máa bẹ̀rẹ̀ sí ní sin màálùú padà. oúnjẹ àárí oúnjẹ lẹ́kùnrẹ́rẹ́ tá a bá ní Yorùbá nation àwọn àgbẹ̀ wa ò ní jìyà o. nítorí ìlú ni a máa ra gbogbo ohun ọ̀gbìn wọn. tó yẹ pé bọ́n ṣe é ṣe báyìí tó ń kó wá níjọba máa san owó ẹ̀ fún wọn tó máa padà sóko ìjọba ló ẹ̀ṣẹ̀ máa tún ta fún àwọn èèyàn ní olówó pọ́ọ́kú eléyìí tó ní subsidy. ìyẹn ló ń ṣe ní Western Nigeria tẹ́lẹ̀ o. tó yẹ pé táwọn àgbẹ̀ bá gbin nǹkan wọ́n kó wá sí cooperative ìjọba á gbà lọ́wọ́ wọn wọ́n fún wọn lówó ẹ̀ ìjọba ṣẹ̀ṣẹ̀ máa tún tà fún àwọn èèyàn ní owó pọ́ọ́kú owó tó máa tà fún wọn kò tó iye tí àwọn rà lọ́wọ́ àwọn àgbẹ̀ nítorí wọ́n máa fún àgbẹ̀ lówó ńlá kó fi rà lọ́wọ́ ẹ̀ wọ́n dẹ̀ máa tà fún àwọn èèyàn ní olówó pọ́ọ́kú. a máa ní oúnjẹ ò ní wọ́n wá o. ìlú máa tòrò o. gbogbo hospital wa ló máa ṣiṣẹ́ dáadáa o. àwọn dókítà wa tó ń sá lọ sílùú òkèèrè nígbà tó bá rí pé a ti bẹ̀rẹ̀ irú nǹkan bẹ́ẹ̀ yẹn gbogbo ló máa padà wálé o. àwọn tó wà nílé ní báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí nígbà gbèsè tá a bá gbé wọn ò ní sọ pé àwọn fẹ́ jáde mọ́ o. wọ́n máa darapọ̀ mọ́ wa àjọ máa gbìmọ̀ láti máa gbé ìlú lárugẹ láti máa tó ìlú ṣe ni o. ọ̀nà wa a máa tún ọ̀nà wa ṣe. ilé ìwòsàn wa àwọn dókítà wa máa wà ń bẹ̀ o. àwọn olùkọ́ náà máa wà ń bẹ̀ o olùkọ́ tó dáa o. kò ní sí pé olùkọ́ ṣiṣẹ́ kò rówó iṣẹ́ gbà o. kò ní sí pé oníwòsàn alábòjútó ìwòsàn wọ́n ṣiṣẹ́ wọn ò rówó gbà o. ẹ jẹ́ ká gbé Yorùbá ní lárugẹ o. ẹ jẹ́ ká jùmọ̀ pọ̀ ká gba òmìnira yìí o. ká gbà á lọ́wọ́ Fúlàní. kì í ṣe Haúsá ló ń kó wa lẹ́rú o Fúlàní ni o. bó ṣe kó Haúsá tó jọba sílùú wọn lọ lẹ́rú bẹ́ẹ̀ náà lọ ṣe ń kó gbogbo wa báyìí o. ẹ jẹ́ ká ja ìjà yìí ká bọ́ lọ́wọ́ wọn o. ẹ má jẹ́ kí àwọn òṣèlú kán sì máa tàn wá lọ o. òṣèlú ń fọwọ́ aago sẹ́yìn o. àwọn òṣèlú ni ò jẹ́
kárí òótọ́ o àwọn ló ń parọ́ nítorí nǹkan tó fẹ́ jẹ o. bàbá ẹ jẹ́ ká padà lẹ́yìn òṣèlú o. á dà fún yín níbi tẹ́ ẹ dé yẹn a rí àwọn ìrẹsì tí wọ́n ti ya àwòrán bàbá Ṣàngódélé aka Tinubu tí wọ́n ti ya fọ́tò wọn sára ẹ̀ tán tí ìrẹsì tán ní 2023 bó ṣe yọ sólà wa náà ṣe yọ gbọ́ a dẹ̀ ti bá wọn gbé sórí fọ́nrán wọ́n ní kẹ́ ẹ tún wá jẹ ìrẹsì ọ̀ràn o wọ́n ti gbé ìrẹsì ọ̀ràn nǹkan tó fẹ́ pín nìyẹn o. ṣé wọ́n mọ̀ pé ebi ló máa ń ṣe ló máa ń ṣọkọ ọ̀lẹ. nígbà tó bá fi ibi pa wọ́n dáadáa tó bá gbé oúnjẹ ọjọ́ kan lé wọn lọ́wọ́ wọn ò ní ro ìyà ọdún mẹ́wàá tó ti jẹ sẹ́yìn wọn ò dẹ̀ tún ní ro ìyà ọdún mẹ́wàá tó ń bọ̀ mọ́ wọn á sáré gba oúnjẹ. ẹ jẹ́ ká bára wa sọ̀rọ̀ ẹ jẹ́ ká ṣíra wa létí ẹ jẹ́ ká lara wa lójú ẹ ṣíra wa létí ń bẹ̀. ká má ta ọjọ́ ọ̀la wa ọmọ wa fún àwọn kíní burúkú wọ̀nyí mọ́ àwọn òṣèlú àwọn olè àwọn aládàáni kọjẹ ẹ jẹ́ ká gbára wa lọ́wọ́ wọn káyé ta ọjọ́ ọ̀la wa àti tàwọn ọmọ wa fún wọn. ìyẹn lóun fẹ́ di ààrẹ ó fẹ́ fún wọn ní ìrẹsì jẹ ṣé ó ti ń fún wọn ní ìrẹsì jẹ látijọ́ ìtẹ́lẹ̀ ni. tàbí nígbà tí àjàǹkálẹ̀ àrùn covid dé èèyàn mélòó ló fún ní ìrẹsì jẹ. kò yé mi o. èèyàn mélòó ló fún jẹ. ọ̀ràn yẹn wọ́n lọ ti gbogbo ẹ̀ mọ́lé ni o. eléyìí tí àwọn oníṣòwò tó dáwó rà fún ìjọba ẹ lọ ti gbogbo ẹ̀ mọ́lé torí ìjọba ò ra nǹkan kan ìjọba àpapọ̀ ò ra nǹkan kan. àwọn oníṣòwò ló dáwó yẹn. àwọn palliatives yẹn. àwọn ló dá owó yẹn bẹ́ẹ̀ ni èmi mo sọ bẹ́ẹ̀. bàbá ó yẹ ẹ nà ń bẹ́ẹ̀ fún wa ó yá tọ́pìkì yìí fáìn láyé. gọ́ọ̀mẹ̀ntì ò gbé nǹkan kan sílẹ̀. as a matter of fact nígbà táwọn yẹn kọ́kọ́ dá almost 1 trillion. Wow. Shadia Farouk ni Buhari ní kó kó owó yẹn kó kàn pín díẹ̀ fún wọn ní north. àmọ́bi tó kó ètò kù sí. ṣébí yẹn náà ṣe lọ sun ibiṣẹ́ accountant general. tó ní 760 billion. ló wà ń bẹ̀ tó jó 760 billion tó fẹ́ kó fún south òun ló jóná. ṣé inú bẹ̀ lówó wà ní. ṣébí báǹkì lówó wà. ṣé cash ló wà ń bẹ̀ ni. ṣébí báǹkì lówó wà. ẹ wá sọ pé gbogbo ní ọ́fíìsì accountant general Shadia Farouk tó máa jáde ó ní ẹ̀wọ̀n kúkú pọ̀ ní south. so almost 1 trillion tí àwọn industrialist yẹn dá àwọn gbogbo banks bí Buhari ṣe kó gbogbo ẹ̀ jẹ nìyẹn. ìyẹn làwọn pípù yẹn ṣe péra wọn jọ pé ẹ wò owó tá a dá a ò rí nǹkan tó ń fi ṣe fáwọn èèyàn ẹ jẹ́ ká wá ra nǹkan oúnjẹ ká rà ká pín fún wọn. ìyẹn náà ṣe pé Dangote jẹ́ ká ra gbogbo oúnjẹ product tó ń ṣe. wọ́n pe àwọn tó ní license láti kó wọlé ẹ jẹ́ ká rà lọ́wọ́ wọn náà. kàkà ká máa fi lé ìjọba lọ́wọ́ tí wọn ò ní nǹkan kan ṣe. ìyẹn náà ṣe rà á. ṣùgbọ́n wọn ò lè pín. ìjọba náà máa gbé fún kó pín. ìyẹn ló fi jẹ́ pé gbogbo state government náà kó fún. wọ́n pín fún local government káwọn yẹn náà pín fún àwọn èèyàn. kọ̀ọ̀nà káwọn yẹn pín ṣe náà ṣe mọ́lé. ara wọn àpò ara wọn àwọn members of house of assembly àwọn local government chairman ọba Akíolú gan eléyìí tó ń gbé fún kó pín nísàlẹ̀ Èkó tí ó pín ní. pọfupọ́ọ̀fù mẹ́fà àbí mẹ́rin náà wọ́n ń ṣe iná ṣe fún sínú nylon bag tó fi wá sí. ìyẹn làwọn fi ṣe palliative tiwọn. ọlọ́run ara ìjọ dá. ọlọ́run kú sùúrù ni. ọlọ́run kú sùúrù. sùúrù yẹn pọ̀ gan ni. Mr. Tifnumbu. a kú sùúrù ni. Tifnumbu wọ́n ní Mr. Tifnumbu olójú wòǹkòwòǹkò. Tifnumbu.
àwọn èèyàn wà lórí àwọn èèyàn wà lórí platform mi yìí o Mr. Tifnumbu. bẹ́ẹ̀ ni Tifnumbu ojú yọbọ. àtò nígbà tí mo rí àpò ìrẹsì yẹn mo ní àkíkà ní 2000 wọ́n ti rántí wọ́n ti gbàgbé Kàyárì àbí Miyaki lórúkọ tìyẹn ń gẹ́ ni tó lọ ṣe face cap tó ṣe t-shirt ó bá wà ní ẹsẹ̀ mẹ́fà lẹ́sìn yìí 2023 ọ̀hún Àbákíàrí kò mà tí ì dé gbogbo ohun tó mà lọ ṣe ó mà di pé ó mà waste ìdàgbọ́n tán dẹ̀ ti tẹ orúkọ ẹ̀ sí tán tẹ fọ́tò ẹ̀ sí bàbá Tifnumbu wọ́n ní kẹ́yìn náà kẹ́yìn ṣe ẹ stop ṣe bẹ́ẹ̀ ẹ kó rẹ̀ sí síta káwọn èèyàn jẹ́ ẹ má dìgbà tó bá yẹ pé fẹ́ dìbò this is what the strategy my people don't understand this when you feed people on time not when you need their service. Feed people, help people, not when you need their service. Feed them, help them in advance. Huh? And when you come now that you need their help, they will surely rally around you and help you too. But gbogbo rice sì ẹ kó sínú ilé. Àwa ò tiẹ̀ fẹ́. Ọ̀nà àfẹ́ rẹ̀ sì. Kò sí help. Dáàdì wọ́n sọ pé àfẹ́. Lọ́wọ́. Wọ́n láàfẹ́. Dáàdì mi Tifnumbu wọ́n àfẹ́ rẹ̀ sí yín àfẹ́ rẹ̀ sí ọ̀rọ̀. Lókè ọ̀yà. Wàhálà wà o. Kó gbé lọ sókè ọ̀yà. Wọ́n ní ká gbé lọ sókè ọ̀yà láwọn ọlọ́dọ̀ àwọn pàdé yín. Bẹ́ẹ̀ni. Kó gbé lọ bẹ̀. Ọlọ́run ọba o, it's a sad story, it's a sad story. Ọmọ ojú ọ̀rọ̀ tó ní ọlá níyanu ní tòun. Ọmọ tá a bí sínú ìṣẹ́ tó wá sọ̀rọ̀ ẹ̀ di nǹkan mi. Ọmọ tó ń mú wá ṣe ọmọ ọ̀dọ̀ lẹ́kọ̀ọ́ tí màmá yẹn wò títí pé àìwọ́ yìí ti kéré jù láti ṣọmọ ọ̀dọ̀. Gbogbo àwọn ẹgbẹ́ ẹ̀ náà ń lọ léèwé wọ́n á bọ̀ wá lọ léèwé tó fi di èrò iléèwé St. John School àrọ lọ́yà. Wọ́n ní kó go to hell with ìrẹsì ọ̀ràn apá ìjẹrẹsì ọ̀ràn. Àwọn màámi ń bíbá ẹ̀kọ́ wọ́n yọ̀ sí lójoojúmọ́. Uncle mi ẹ ṣé gan ni, really appreciate you sir, thanks a lot. Ẹ jẹ́ ká fọkàn wa balẹ̀ o ranch wa máa padà o. Amen. Àwọn abẹ̀rẹ̀ sí ní sin màálù sí gbogbo wọn ọ̀sìn o. Amen. Àwọn àgbẹ̀ wa dẹ̀ máa padà sóko o. Àṣẹ o. Tọ́ sí nǹkan o. Àṣẹ o. Ebi ò ní pa wá o, a máa róúnjẹ jẹ o. Àṣẹ Ìdùmarè, àṣẹ Ìdùmarè. Àwọn ọmọ wa máa lọ léèwé ọ̀fẹ́ o. Àmín Ọlọ́run á fún wa ṣe. Gbogbo ọsítù wa náà ọ̀fẹ́ ló máa jẹ́ o, kò ní síbi tó ti máa sanwó o. Àmín Ọlọ́run á fún wa ṣe. Ẹ jẹ́ ká jùmọ̀ pọ̀ o. Ká jùmọ̀ pọ̀. Ẹ jẹ́ ká jọ sowọ́pọ̀ o. Ẹ jẹ́ ká sowọ́pọ̀. Ká jọ ṣe Oòduà nation wa o. Oòduà nation. Òmìnira ọmọ Oòduà. Gbogbo nǹkan tí Ọlọ́run fi jíǹkẹ́ gbogbo ìlú tó wà láyé gbogbo ẹ̀ lọ́lọ́run fún wa tán o. Gbogbo ẹ̀ ló wà Nàìjíríà. Kò sí nǹkan kan báyìí tó wà ní ìlú kan láyé yìí tí Ọlọ́run fi dá wọn lọ́lá. Kò sí nǹkan náà ni kò fà wá. Gbogbo ẹ̀ pátápátá Nàìjíríà gbogbo ẹ̀ ló fún wa. Gbogbo ẹ̀ pátápátá. Bàbá mọ̀ wípé Nàìjíríà ni ayé tuntun ti bẹ̀rẹ̀. Nígbà tí ayé parẹ́ tó ń pa gbogbo ayé rẹ́, Nàìjíríà ni ayé tuntun ti bẹ̀rẹ̀. Ọkọ̀ Nóà Nàìjíríà ló wà. Ọkọ̀ Nóà Nàìjíríà ló wà, ó wà nílé Ifẹ̀, o ò lè gbé kámẹ́rà débẹ̀, o ò lè ya fọ́tò ẹ̀ kó rí, èdìdì ni. Ṣùgbọ́n o lè fojú wò, o lè admire, o ò lè fídíò ẹ̀, kò ní, ó máa blank ni, o ò lè yà ní fọ́tò, ó máa blank ni. Tó bá kẹ̀yìn sí tó bá ya fọ́tò ẹ̀ máa rí, èdìdì ni. Kí ni nǹkan ta fẹ́ tọ́lọ́run ṣe? Òun lanú ṣe Ọlọ́run máa kẹ́ Nàìjíríà o. Òun lọ́lọ́run ṣe sọ pé kẹ́yẹ́ ṣépè sí orírun yín, ẹ̀yẹ́ ṣépè sílẹ̀, ẹ̀yẹ́ ṣépè sílẹ̀, ẹ̀yẹ́ ṣépè, stop cursing the soil. Olúwa kìlọ̀ yẹn. Nàìjíríà láyé tuntun ti bẹ̀rẹ̀ nígbà tí ìkún omi dé tí gbogbo àgbáyé parẹ́. Nàìjíríà lọkọ̀ Nóà wà, ó wà nílé Ifẹ̀. Ẹ̀rọ tó bá yẹ pé ìlú mi ẹ lọ wò ránù kẹ lọ wò ráàkì bó ṣe gbogbo ẹ̀ ṣe parẹ́ pátápátá. Lábẹ́ bó ti wù kó rí tiwa ò tí ì débẹ̀, kò dẹ̀ ní débẹ̀ láṣẹ Èdùmàrè nítorí pé ìlú tọ́lọ́run lọ́wọ́ sí ni.
ìlú tọ́lọ́run nífẹ̀ẹ́ sí ni. Ẹ ṣé ọ̀nkú mi, a dúpẹ́ lọ́wọ́ yín fún ọ̀yẹ̀ tí ẹ tún là wá ní alẹ́ yìí. Gbogbo iye tẹ́ wa ọlọ́run ọba Elédùmarè á jẹ́ kó dirú kó dìgbà nínú ilé ayé wa. Gbogbo ìmọ̀ ọgbọ́n àtòye tó Olúwa dẹ̀ fún yín kò ní tán bẹ́ẹ̀, kò ní dọ́bà láṣẹ Èdùmàrè. A tún máa pè yín ní pẹ̀sẹ̀pẹ̀sẹ̀. Ọlọ́run ọba ò ní jẹ́ ká pera wa ní pé pàjáwìrì ikú. Hello. Ara wa ní pé pàjáwìrì àrùn, ṣùgbọ́n ìpè ìdánilẹ́kọ̀ọ́, ìpè ayọ̀, ìpè ìdùnnú, ìpè pé àwọ̀ wa ti bà á, ẹ jẹ́ ká gbórúkọ Ọlọ́run ga, òun la máa tún pera wa ní kòpẹ́kòpẹ́ ní àṣẹ Èdùmàrè. Ẹ ṣé bàbá, ó yá ẹ bá wa fi àdúrà bí ẹ ṣe máa ń ṣe fún wa, bí ẹ ṣe máa ń ṣe sí orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ àti gbogbo ọmọ Nàìjíríà tó wà níbikíbi tó nǹkan wà lókè ọya ní Nàìjíríà, ṣùgbọ́n lókè yẹn wà, kí ayọ̀ àti àlàáfíà ni kí wọ́n fi padà sí south wa o láṣẹ Èdùmàrè. Ẹ fún wa ní àdúrà, ẹ fún wa ní àdúrà. Ọlọ́run Olódùmarè bàbá wa dúpẹ́ lẹ́ẹ̀kan sí pé a tún péjọ láti jíròrò nípa ilẹ̀ Odùduwà wa tó ń wà lọ́kàn wa láti dá sílẹ̀, láti tún bẹ̀rẹ̀ padà gẹ́gẹ́ bí ó ṣe ti wà rí nígbà kan. Dúpẹ́ ẹ̀mí, adúpẹ́ àlàáfíà, bá a ṣe ń tọrọ tá à ń bẹ̀bẹ̀ fún ìlọsíwájú, fún ìgbéga. Bàbá, ká má ya olè, ká má bá ya abáramóore jẹ. Jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ yín fún ẹ̀mí. Adúpẹ́ ibi tẹ́ bá wa dé yìí. Àwa ń tọrọ, àwa ń bẹ̀bẹ̀, bẹ́ẹ̀ la tún fi ọpẹ́ yìí mú wa lọ. Kẹ́ mú wa dé ilẹ̀ ìlérí, kẹ́ jẹ́ kó ṣojú wa, kó má ṣẹ̀yìn wa. Gbogbo àwọn ọmọ wa ibikíbi tán bá wà, àwọn tó wà lókè ọya ni o, àwọn tó wà lókèrè ni o, bí èmi gangan náà tí mò ń sọ̀rọ̀ yìí, ẹ dá wa sí, ẹ pa wá mọ́, pé kí ìlérí ilẹ̀ tó kó ṣojú gbogbo wa, ká lè yìn lógo ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ ṣé bàbá, adúpẹ́dúpẹ́, àtúmọ̀rí yín bá ní ayọ̀ àti àlàáfíà. Mo kí gbogbo wa, mo kí wa lọ́mọdé, mo kí wa lágbà. Bàbá mi tí wọ́n bá wa sọ̀rọ̀ ní Tèmítáyọ̀, ọmọọba Tèmítáyọ̀ Àgẹ̀dọ̀, bí wọ́n ṣe máa ń bá wa sọ ní òrèkóòrè. Apá karùnlélẹ́yìí, ẹ lọ sí orí YouTube, rí gbogbo ẹ̀ níbẹ̀ láti ibi tá a ti bẹ̀rẹ̀ àti ibi tá a délé ní, ìyẹn máa wọ orí Facebook, orí YouTube tó bá di ọ̀la. Ẹ bá mi subscribe síbẹ̀, ẹ bá mi pèrò sọ́kọ̀, ẹ share láti bẹ̀ sí àwọn èèyàn, ẹ gbọ́, ẹ fi comment yín sílẹ̀, ẹ fi èròǹgbà ọkàn yín síbẹ̀, tẹ́ bá ní ìbéèrè ẹ fi síbẹ̀, àádá yín lóhùn, àá gbé lọ sí gbàgede pẹ̀lú àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n wà ní tó ń ṣe alákòóso ìgbìmọ̀ ìmọ̀ràn òmìnira orílẹ̀ Odùduwà, òmìnira ọmọ Odùduwà, ẹ má jẹ́ kí n sọ pé orílẹ̀ ọmọ Odùduwà pátápátá. Bẹ́ẹ̀ sì bá ṣe jẹ́ ẹ máa gbọ́, ṣùgbọ́n ẹ má ṣàì lọ síbẹ̀ sórí YouTube. Ọlọ́mọ Plenty Fúnṣayọ̀ ní orúkọ yẹn ní orí Facebook. Ẹ ti rí orúkọ yẹn tí ẹ̀yin fọ́nrán níbí báyìí níbẹ̀rẹ̀ ló wà. Kò sígbà tí gbogbo nǹkan tẹ́ bá ní ẹ máa fi ránṣẹ́, bẹ́ẹ̀ ṣe ń fi ránṣẹ́ bẹ́ẹ̀ náà ni mò ń gbé jáde síta. Ṣé mo dúpẹ́. Ọlọ́run ọba Elédùmarè tó fi yín ṣe gàrí tíra mi, tó dẹ̀ fi èmi náà ṣe gàrí tíra yín, àníjọ tẹ́ lọ́wọ́ ara wa. Èmi náà kọ́, mímọ̀ ṣe mi kọ́, àánú ni mo rí gbà, oore ọ̀fẹ́ Ọlọ́run sì ni. Ọlọ́run ọba Elédùmarè tó bá di ọjọ́ kẹyìn nílé ológo má fi mí ṣe ọ̀nà gbogbo ìlàkàkà mi láàrin ọmọdé, láàrin àgbà. Ọlọ́run ọba Elédùmarè, iṣẹ́ ìránṣẹ́ èmi náà má yẹ kó bàjẹ́ o. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ní ojú tẹ́ fi ń wò mí kò ní bàjẹ́. Gbogbo ṣùgbọ́n tó bá wò mí pẹ̀lú ojú burúkú, ó di fífọ́ ni làwù ní orúkọ ti bàbá àti ti ọmọ àti ti ẹ̀mọ́. Yétúndé Kẹ́hìndé ẹ káàbọ̀. Ẹni tó bá bá omi ìṣọwọ́ oúnjẹ náà ló bá. Akínsànyà Tèmilolúwa, mo dúpẹ́ lọ́wọ́ yín. Mọ́dà ọlá
God bless you ma. Ọmọọba Crown Adéoyè mú kí ẹ̀yin náà ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa ni ẹ ṣe gbogbo ohun tí ẹ dẹ̀ kọ ní àárí ẹ pè wọ́n ní useless leaders ẹ ṣe ẹ tún ní ẹ̀mí kanlẹ̀ àmọ́ mi ẹ̀yin ní àwọn tí Tinubu olè olójú wòǹkó wọ́n ní ká máa ọ̀nà àjẹ ráìsì ìsọnù ráìsì burúkú ògbólù ògbólù àbí ògbólù ẹ káàbọ̀ sórí ètò mo kí gbogbo wa ìyáàfin tó mi yè sísítò mi God bless you Bọ̀dé Olúmọ̀rọ́tì ẹ káàbọ̀ gbogbo yín náà ni mo kí ẹ má bínú torí pé ó jẹ́ alákọ̀ọ́kọ́ ni tí mò ń rí orúkọ yín kà tó bá máa fi di ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹ́ta àti mọ̀ mí lẹ́nu Fúnkẹ́ Ṣómọ̀tún ẹ káàbọ̀ sórí ètò nígbàtà ni mo kí yín wípé láyọ̀ àti àlàáfíà ni a máa pàdé nítorí orí sójú pé wàá ṣe lọ gbára lélẹ̀ yìí ẹnì kankan nínú wa ní ti ibi àlábẹ̀rẹ̀ àrùn láṣẹ ti bàbá àti ọmọ ti ẹ̀mí mọ́ ọwọ́ ọlọ́wọ́ ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ kò ní yí wa ní ẹ̀gbẹ́ padà ní àárọ̀ ọ̀la ní ọjọ́ àánú. ẹ má bínú mi tí kọ́ tí wọ́n off wow mi tí kọ́ tí wọ́n off. Ní àárọ̀ ọ̀la ọjọ́ àánú ẹ bá mi pàdé ní fẹ́ẹ̀rẹ̀ ní aago 7 bá ṣe máa pàdé láti sọ pé mo jí lọ ní o bàbá mo wá fọpẹ́ fún ọ ní orúkọ Jésù Kristi. Òótọ́ dọ́jà Òkúta Ayọ̀dèjì Ṣónẹ́kàn abẹ́ẹ̀rí báyìí òótọ́ dọ́jà Òkúta bó ṣe máa ń rí nìyẹn ẹ̀yin náà ọ̀rọ̀ nǹkan tẹ́ ẹ sọ yẹn òwe tẹ́ ẹ pa yẹn ó yé mi yékéyéké lórí àwòrán ọlọ́mọ plenty àwo òkì lérò púpọ̀ ṣùgbọ́n lẹ́yìn àfọ́nrán èrò máa ń pọ̀ ńbẹ̀ yanturu nítorí pé àwọn ọ̀pọ̀ ènìyàn èmi máa ń fẹ́ pé kó jẹ́ pé nǹkan tí mò ń sọ ó máa wọlé sí wọn lára gidi ẹ lè jẹ́ pé nìkan ṣopéré lẹ máa rí ní nọ́mbà tí ẹ máa rí ńbẹ̀ ẹ lè má rí 1 million ṣùgbọ́n gbà tá a bá parí program tẹ́ bá lọ wò ẹ lè rí 200 tó yẹ pé àjọ wò ẹ lè rí 300 mo ti lérò 8000 rí ṣùgbọ́n ẹ lè rí ní ojú àfọ́nrán ó dìgbà tí a bá ṣe tán ṣùgbọ́n ẹni tó ń wo program kò dàbí àwọn tí wọ́n ń wò ó lẹ́yìn ìgbà tí a bá ṣe tán tí wọ́n farabalẹ̀ tí wọ́n ń gbọ́ ká dẹ̀ máa kọ oríṣiríṣi nǹkan búlabúlabúlabúlabúla ṣe rí i pé àwọn tí wọ́n ń kọ nǹkan sí àwọn nǹkan tí ó ní tó mú ọgbọ́n wá lórí ni wọ́n ń kọ àwọn ìbéèrè àwọn ìfèsì sọ̀rọ̀ kì í ṣe pé kí àwọn kankan máa dára wọn lóhùn kó máa ti bọ́ra wọn lẹ́nu kí gbogbo ẹ̀ kó máa jó bùlàbùlà kẹwàá ka kọ́mẹ̀ntì 1 million kó má sí tó make sense níbẹ̀ èmi ò fẹ́ yẹn ní inú iṣẹ́ ìránṣẹ́ mi mo dúpẹ́ lọ́dọ̀ ẹ̀yin tèmi ọlọ́run ọ̀bẹ Elédùmarè a máa nífẹ̀ẹ́ yín lọ́la a máa jí ní àárọ̀ kùtùkùtù ọjọ́ àánú a máa bá ọlọ́run ọba kó pàdé wa tó bá wá di ní ọwọ́ ọ̀sán ní ọwọ́ aago 3 màá wá gbé ètò kàbìtì yẹn tó wà lọ́wọ́ mi níbi tí ọkùnrin tó ti fẹ́ ọmọ ẹ̀ tí ó mọ̀ pé ọmọ òun lòun fẹ́ ọmọ ẹ̀ yìí ó bímọ 2 fún ìyá ọmọbìnrin yìí wá jẹ́ kínni nígbà tí wọ́n padà sí Nàìjíríà ìyá ọmọbìnrin yìí jẹ́ ẹni tí ọkùnrin yìí náà ti fẹ́ rí ẹni tí yìí tún wá jẹ́ pé ẹni tí ó jẹ́ pé ìyàwó bàbá ẹ̀ lọ́wọ́lọ́wọ́ tọ́run náà lẹ̀ ti ṣe kínni tán ti fìbẹ̀ ṣe abiyamọ something dey ṣẹlẹ̀ so gbogbo ẹ̀ lẹ máa gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní ọ̀sán ọ̀la ní aago 3 kọ́lọ́ máa sọ pé òkú ni ó ń sọ̀rọ̀ àníkánjú kú báyìí láṣẹ Èdùmàrè ire ní tèmi ire ní tèyín èmi lọ́mọ orí ọ̀sẹ̀ ìbùkún òṣòwò kọ̀ borí ọ̀wọ́n pàdé ẹni ajé ń wá kiri ọmọ pápá kúkú àmúre gbọ́ ìjẹ̀bẹ̀ mo kí wa wípé láyọ̀ o.